Ali ti sọ̀rọ̀ lórí àbúrò Adélabú tí wọ́n jí gbé sẹ́nitọ̀ tó ń ṣojú gúúsù Ọ̀yọ́ ní ilé-ìgbìmọ̀ asòfin àgbà ti orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti olùdíje sí ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sharafadeen Ali òun náà ló ti ní òun ò lọ́wọ́ nínú ìjígbé arábìnrin Ọláìdé Adégòkè ẹni tí ń ṣe àbúrò ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà ìyẹn fún ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí Adébáyọ̀ Adélabú. Ali ní àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń jà ìrìnrìn lórí ẹ̀rọ ayélujára wípé ìjínigbé ọ̀hún òun náà ló jẹ́ pé ó ṣeé ṣe kó wá látọ̀dọ̀ òun ló jẹ́ irọ́ funfun báláwo òféègè tó ń ti tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ eléyìí tó sì tún jẹ́ pé ó jẹ́ ìbanilórúkọjẹ́ àti ọ̀rọ̀ òṣèlú. Ó fi ọ̀rọ̀ ọ̀hún léde ọjọ́ àìkú Sunday. Arábìnrin Adégòkè náà ni wọ́n jí gbé ní déédéé aago 7:00 lọ́jọ́rú Wednesday ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún tá a wà yìí níbi tó ti ń gbé àwọn ìbejì rẹ̀ ọmọ ọdún 12 Peter àti Paul lọ sí ilé ẹ̀kọ́ ní ìlú Ìbàdàn ní agbègbè Léwùrà. Níbẹ̀ gangan ni àwọn agbébọn yìí ni wọ́n ti ṣe ìkọlù eléyìí tí wọ́n sì gbé àtòun àtàwọn ọmọ rẹ̀ lọ sí àhámọ́ wọn eléyìí tí wọ́n sì tún rí wọn gbà padà ìyẹn ní ọjọ́ àbámẹ́ta Sátidé. Ali ó rọ àwọn òṣìṣẹ́ elétò ààbò láti ṣe iṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí bí àwọn èèyàn bí wọ́n ṣe ti ń gbé ọ̀rọ̀ òféègè ọ̀hún káàkiri kí ọwọ́ sì bá àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ òféègè ọ̀hún tó ti àwọn tí wọ́n ń lo ọ̀rọ̀ òṣèlú láti fi ṣe ìbanilórúkọjẹ́ kí wọ́n sì gbé ìgbésẹ̀ ìdájọ́ eléyìí tó tọ́ àti èyí tó yẹ. bí wọ́n ti ṣe tú wọn sílẹ̀ tínú àwọn èèyàn ń dùn tí wọ́n ń bá wọn dúpẹ́ bẹ́ẹ̀ làwọn kan ti jáde sọ̀rọ̀ o pàápàá jùlọ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára arábìnrin May Wọ́láká àwọn ìbéèrè kan náà lójú síta o. ohun tó sì sọ ni pé kí ni kámẹ́rà ń wá níbi tí wọ́n ti fẹ́ jí mọ̀lẹ́bí Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì gbé kí tún ni kámẹ́rà ń wá lọ́jọ́ tí wọ́n lọ gbà wọ́n kalẹ̀ báwo ló ṣe sọ̀rọ̀ ọ̀hún gan-an. nígbà tí wọ́n fẹ́ gbé ọmọ Adélabú àbí nígbà tí wọ́n fẹ́ gbé àbúrò Adélabú àtàwọn ọmọ ẹ̀, fortunately there was somebody there that was holding a camera that could video them. Allahu Akbar. Bí àtàn lọ ṣe rescue mission, fortunately there is a cameraman, there's somebody that remember to hold the video and do the video to post it. Ẹ̀ṣẹ̀ wa ní báyìí ni wípé I appreciate enough, I celebrate. Now I celebrate you. Àti gbàjọ àti yọ̀ wípé wọ́n ti release ọmọ àbúrò Adélabú Ọlọ́run ṣeun o. Now ṣé ẹ gba àwọn ọmọ wa tó wà lẹ́kìtì tí wọ́n ti gbé lọ láti bí oṣù kan tí APC governor Èkìtì dákẹ́ bí ẹni pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí Ọ̀yọ́ state ṣé ẹ gbà wọ́n lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní Uyo ṣé ẹ gbà wọ́n lẹ̀ Borno àwọn ọmọ tó kọ́ lọ ṣé ẹ gbà wọ́n lẹ̀ ìyókù Chibok girls wọ́n á ti bímọ 8 síbẹ̀ ṣé ẹ gbà wọ́n lẹ̀ then we can celebrate you. Ẹ̀yin èèyàn rádaràda èèyàn játijàti ẹ̀yin ìkà. wọ́n ti rí ìtúsílẹ̀ o àwọn mọ̀lẹ́bí Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì Báyọ̀ Adélabú olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn agbébọ̀nrín jí àbúrò rẹ̀ obìnrin pẹ̀lú ìbejì ọkùnrin ọmọ ẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́rú ọjọ́ kẹta oṣù yìí bẹ́ẹ̀ ni àwọn ajínigbé méjì làwọn ọlọ́pàá padànù lásìkò tí wọ́n lọ kọlù wọ́n. tí ẹ bá gbàgbé lọ́jọ́ Wednesday tó kọjá làwọn agbébọ̀nrín gbé àbúrò Adélabú obìnrin arábìnrin Ọláìdé John pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì Paul àti Peter lásìkò tí arábìnrin yìí kó àwọn ọmọ rẹ̀ lọ sílé ìwé. ìwádìí fi hàn pé láti ilé wọn làwọn ajínigbé ti ń tẹ̀lé wọn bọ̀ kí wọ́n tó kó wọn lọ́nà nígbà tí ilẹ̀ dá. ní báyìí pẹ̀lú iṣẹ́ takuntakun tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe arábìnrin Ọláìdé John àti àwọn ọmọ rẹ̀ Peter àti Paul ti rí ìtúsílẹ̀ lálẹ́ àṣẹ ọjọ́ Sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí. gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gbẹ́ni Anthony Placid ṣe ṣàlàyé àwọn ọlọ́pàá Intelligence Department Response Team nílùú Ìbàdàn kọlù àwọn ajínigbé yìí lẹ́yìn tó jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n borí tí ìbọn sì bá àwọn méjì nínú àwọn ajínigbé yìí lẹ́yìn tí àwọn yòókù na pápá bora pẹ̀lú ọta ìbọn oríṣiríṣi tó bá wọn. Placid fi kún pé ìwádìí oríṣiríṣi làwọn ṣe táwọn sì ṣọdẹ àwọn ajínigbé yìí pẹ̀lú èyí ló jẹ́ káwọn lọ fún wọn lákàmọ́ lásìkò tí wọn ò rókàn. lásìkò ìkọlù yìí níbọn bá àwọn méjì tí wọ́n padà jẹ́ Ọlọ́run nípè táwọn ọlọ́pàá sì gbé ìbọn méjì tí wọ́n bá lákàtà wọn lọ sí tẹ̀sán. bákan náà ni ọ̀gá ọlọ́pàá pátápátá ní Nàìjíríà Túnjí Dìsù gbé oríyìn fún àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ yìí ní àṣeyọrí. Placid fi kún pé àwọn ọlọ́pàá sì ń fọ́ gbogbo àyíká náà ká láti wá àwọn ajínigbé wọn tó kù tí wọ́n ti na pápá bora. lábẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi yìí ni wọ́n fi àsopé ń pe roko ọba tọ́wọ́ bá bà wọ́n tán. Látàrí bí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ ṣe wà lákàtà àwọn ajínigbé, àwọn obìnrin oníṣẹ̀ṣe gbé ìgbésẹ̀.
àwọn obìnrin oníṣẹ̀ṣe ní tìbútòrò ti ìlú Ẹ̀gbá yabo àwọn ojú òpópónà kan tó ń ti àwọn ojúbọ ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n sì ń ṣàdúrà kí àwọn tí wọ́n wà lákàtà àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n padà wálé láyọ̀ àtàlàáfíà. Àwọn obìnrin oníṣẹ̀ṣe ọ̀hún eléyìí tí wọ́n wọ àwọn aṣọ funfun lẹ́yẹ ń sùn tí wọ́n sì gbé àwọn ètùtù lọ́kọ̀ọ̀kan ìjèjì gba àwọn ààyè kan ní ìlú Abẹ́òkúta eléyìí tí wọ́n fi ń rọ àwọn tí wọ́n jẹ́ òòṣà láti gbé ìgbésẹ̀ lórí bí ètò ààbò ṣe ń gògó sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹni tí ń léwájú wọn Yèyé Olókun Àgbáyé olórí ti orílẹ̀ Ìlàwó dókítà Ọmọlára Fáṣọlá ó ṣe àpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí wọ́n fi ń rọ àwọn alálẹ̀ láti mọ gbé ìgbésẹ̀ ìdáàbòbò fún ilẹ̀ Yorùbá tó ń ti orílẹ̀‐èdè wa Nàìjíríà. Lára àwọn ibi eléyìí tí wọ́n dé òun náà ní ibi àpáta Olúmọ ní ojúbọ ẹni tí ń ṣe Lísàbí Àgbọ̀ngbọ̀n Àkàlà. Bákan náà òun náà ní ojúbọ Sódẹ̀kẹ́ kí wọ́n tó lọ ìyẹn sí Ìtòkù ní oríta Ajé ní ìlú Abẹ́òkúta. Àwọn oníṣẹ̀ṣe yìí òun náà ni wọ́n ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ eléyìí tí wọ́n sì gbé àwọn ètùtù láti jẹ́ kí àwọn alálẹ̀ kí wọ́n gba orílẹ̀-èdè yìí tó ń ti àwọn tí wọ́n wà lákàtà àwọn ajínigbé ní ọwọ́ àìsétò ààbò eléyìí tó ń gògó sí i. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde fún àwọn oníròyìn nígbà tí wọ́n ṣe ìgbésẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti ń ṣàlàyé wípé àwọn ṣe ìgbésẹ̀ yìí lẹ́yìn orí àwọn ọmọ eléyìí tí wọ́n jẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n jí gbé tí wọ́n sì wà lákàtà àwọn ajínigbé lásìkò yìí. Ṣé o èèyàn kan gbẹ́mìí mì tí èèyàn kan sì di àwátì látàrí bí ilé àkọ́kù kan ṣe dà wó ní ìpínlẹ̀ Èkó. Èèyàn kan ni wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ó gbẹ́mìí mì tí èèyàn kan sì dàwátì látàrí bí ilé alájà mẹ́ta àkọ́kù kan bó ṣe ti dà wó ní Lekki Phase 1 ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣe fi ọ̀rọ̀ léde látẹnu ẹni tí ń ṣe olórí ẹ̀ka ìpolongo wọn Afọlábí Ọláwálé, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní déédéé aago 12 kọjá ìṣẹ́jú 19 ní agbègbè Josephine Finger Street lójú òpópónà Wọlé Ọlátẹ́jú ní Lekki Phase 1. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àjọ ọ̀hún, wọ́n ní kọ́mọkóbó eléyìí tí àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà làwọn lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀. Wọ́n ní àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní ìjàmbá ìṣẹ̀lẹ̀ ilé tó bìwó ọ̀hún ní ó kọlù. Wọ́n ní àmọ́ tí orí kó àwọn èèyàn 7 tí wọ́n jẹ́ ọkùnrin yọ eléyìí tó sì jẹ́ wípé wọ́n wà láàyè tí nǹkan kan ò ṣiṣẹ́ o, àmọ́ tí èèyàn kan tó gbẹ́mìí mì tí èèyàn kan sì di àwátì lásìkò yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé sọ́wọ́ iwájú, wọ́n ní àwọn ipá àti agbára wọn náà ni wọ́n ti ń sà láti rí dájú pé èèyàn kan tó ṣẹ́kù òun náà ló di àwárí. Ẹni tí ń ṣe akọ̀wé ìyẹn fún àjọ ti LASEMA dókítà Olúfúnkẹ́ Ọ̀kẹ́ Ọ̀sanyìntòyún nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ló ti ní ẹ̀mí àwọn èèyàn òun náà ló jẹ àwọn lógún eléyìí tó sì jẹ́ pé àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ tó kù láti rí dájú pé èèyàn kan tó kù òun náà ni àwọn ṣàwárí rẹ̀ o. Bákan náà ó rọ àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ láti tẹ̀lé gbogbo ìlànà nǹkan tó ní ṣe pẹ̀lú ojú pópó lágbègbè ọ̀hún. Ó náwó kìlọ̀kìlọ̀ sí àwọn èèyàn láti mọ̀mọ́ lọ sí àwọn ibi tí wọ́n ti ń kọ́lé àkọ́pàtì láwọn àkókò yìí tí wọ́n bá ní kí wọ́n lọ síbẹ̀. Látàrí bí àìsétò ààbò ṣe ń gògó sí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ẹ̀ka ètò eré ìdárayá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Solomon Dalongo náà ló ti nàka àléébù sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí wọ́n ṣe ti kùnà láti mọ gbógun ti àìsétò ààbò eléyìí tó ń gògó sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ní ìjọba náà gbájúmọ́ ìgbésẹ̀ lórí ètò ìdìbò òṣèlú eléyìí tí ó mọ̀ wáyé lọ́dún 2027 ju kí wọ́n mọ̀ ṣe ìdáàbò bo àwọn ẹ̀mí tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n gbà tó ń ti àwọn tí wọ́n jí gbé lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde, ó ní ìjọba ti àpapọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló rọrùn fún láti mọ̀ tètè mú àwọn tí wọ́n bá ń bu ẹnu àtẹ́lu ìjọba wọn láàrin ìṣẹ́jú 5, àwọn tí wọ́n lè mọ̀ lo àwọn irinṣẹ́ yìí láti fi mọ̀ mú àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyẹn ní inú igbó tí wọ́n ń gorí àwọn akẹ́kọ̀ọ́, wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n sì ń fi àwọn fọ́nrán ọ̀hún ṣọwọ́
sí orí ẹ̀rọ ayélujára ó bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí ẹni tí ń ṣe mínísítà yẹn fún ọ̀rọ̀ ìròyìn tó fi léde eléyìí tó ń pè fún ìṣọ̀kan tako ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè yìí ó ní ọ̀rọ̀ ọ̀hún ló ṣàfihàn wípé ìjọba ti kùnà lórí ìgbésẹ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò ó nawọ́ kìlọ̀kìlọ̀ wípé àwọn agbésùnmọ̀mí yìí òun náà ni wọ́n ti ń ṣe ìgbésẹ̀ ìyẹn ní ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé ní àwọn oko wa eléyìí tó sì jẹ́ wípé òun náà ni wọ́n ń lò ìyẹn fúnra wọn bákan náà ó ń béèrè ìgbésẹ̀ eléyìí tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun ti ilẹ̀ òkèèrè tí wọ́n ti gbé onílòótọ́ náà ni wọ́n sọ fún wa wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n wà pẹ̀lú wa o eléyìí tó sì jẹ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ o ó ní tó bá ṣe wípé lóòótọ́ lódodo òun náà ni orílẹ̀-èdè Amẹ́ríkà wà pẹ̀lú wa ó ní kí ni wọ́n ti ń ṣe lásìkò tá a wà yìí nítorí wípé àti ìrì ipa kankan tán kò ó tẹ̀sọ́wọ́ wájú ó ń rọ ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà láti jáwọ́ nínú kí wọ́n kàn mọ́ fi ọkàn àwọn èèyàn balẹ̀ ó ní kí wọ́n ṣe ìrónilágbára tí àwọn agbègbè ságbègbè tí wọ́n máa lò láti máa fi gbára wọn lẹ̀ síwájú ètò ìdìbò ọdún 2027 bákan náà ló ń ṣe àpèjúwe ọdún mẹ́ta eléyìí tí ìṣàkóso ààrẹ Tinubu ti lò ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí èyí tó ń dojú tì ní tí ò sì ní ipa kankan lórílẹ̀-èdè yìí ó ní ìṣàkóso tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà lásìkò tá a wà yìí òun náà ni wọ́n ti gbógun ti ètò ààbò bí àwọn ìṣàkóso eléyìí tó ti lọ.